àà ọ̀kàrẹ̀ mo jẹ́rìí ẹ bó ṣe sáré wọnú fìlàmì náà lọ́ọ́ dágun lọ́wọ́ ẹ̀ sọgbọ́ kọ́ wọ́ kù ibi tá a rẹ̀ là ń bọ́ sọ wọ́n ló pé mẹ́lọ́ lọ́hún wí ìwọ ò tún wá ṣe tán àti fi hàn papọ̀ bọ́ bá ti gbé kan á ti bímọ kan ó lè rà á á ti bímọ kan sàmọ́ sáńgúdù ẹ̀ sóòótọ́ dé bó ti ń ṣe ń lọ dáa o bàbá rẹ ni tó gbọ́ lámọ̀ràn tó pé ó dọjọ́ alẹ́ kálábùradò tó mọ̀ pẹ̀lú lòún rù má dáhùn o alákòóbá ni ẹ́ àbó yọ alákòóbá ni ẹ́ wọ́n fẹ́ jọ́jọ́ alẹ́ rẹ ó burú ni má dán lóhùn a máa dùn náà adùn mọ́dẹ́ ẹ̀kẹ́ ọmọ dùn ọba jámọ̀lá lálẹ́ yìí ní ìsìn ọba tún dọ̀la ó tún jẹ ẹ̀bà ọba tún dé ìtọ́tẹ̀lé ó jẹ fùfú ẹ̀kọ́ kó sì máa jẹ fried rice ìyẹn ọ̀nà ọmọ kéékèèké lọ́gọ́rọ́ má bà ń so ọlọ́run sì ṣeun digital world la wà báyìí má bà ń so kò sí wàhálà bó bá lè fẹ́ gba obìnrin fẹ́ àbọ̀gbọ̀ fẹ́ kíní ọ̀hún fẹ́ jẹ ní ìsìn tí ó jẹ kábẹ́rẹ́ tí ó jẹ kókínní má fẹ́ ń so bó bá yá ní ìsìn ẹ máa tòmí lójú má fẹ́ ń so tó ti gbọ́ bó bá yá ní ìsìn ọmọ yẹn ọmọ jà torí ogún má fẹ́ ń so wàá máa ṣàdúrà fún ọlọ́mọ rẹ wàá máa ṣàdúrà ìwọ́n náà máa fi nígbà lọ́dọ̀ àwọn áńgẹ́lì nígbà bá rí náà ọ̀gá rẹ̀ ńlẹ́ o.